àmọ́ má fojú kékeré wò mí o. àmọ́ má fojú kékeré wò bàbá wa. kì í ṣe ọmọ kékeré. bàbá kì í ṣe ọmọ kékeré. má jẹ́ kí fèsì mi yìí tàn ẹ́ jẹ. má jẹ́ kí fèsì bàbá wa kó tàn ẹ́ jẹ. يا بقى شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما mo ń sọ lẹ́ẹ̀kan. àwọn bàbá wa ń sọ lẹ́ẹ̀kan. wípé àwọn tó yẹ ká dúpẹ́ fún. àwọn tó yẹ kí a dúpẹ́ fún. àkọ́kọ́. àkọ́kọ́. ẹ bá ń dárúkọ ìmáàmù Ìbàdàn. ká dárúkọ ìmáàmù Ìbàdàn. hafidhahullah. Sheikh Abdulgani. Abdulgani. Abubakar. agbọ́tọmọ kékeré. agbọ́tọmọ kékeré. bàbá wa ìmáàmù Ìbàdàn. ìmáàmù Ìbàdàn. ìmáàmù Ìbàdàn. tí wọ́n ń jẹ́ patron. tí wọ́n ń jẹ́ patron. fúnra bita. fúnra bita. àmín. bàbá mi kí wọn púpọ̀ èmi náà mo kí wọn púpọ̀. àwọn bàbá wa kí àwọn bàbá wa ìmáàmù Ìbàdàn púpọ̀. lẹ́yìn náà. ẹ bá mi kí ìmáàmù Abẹ́òkúta. ká tún kí bàbá wa ìmáàmù Abẹ́òkúta. hafidhahullah wa ra'ah. àmín. gbogbo Ẹ̀gbá. gbogbo ìmáàmù Abẹ́òkúta gbogbo Ẹ̀gbá. àwọn méjèèjì mo wí yẹn. àwọn méjèèjì sí bàbá wa wí yẹn. bàbá mi ni wọn o. bàbá ni wọ́n jẹ́ fún bàbá wa. ìmáàmù Ìbàdàn. ìmáàmù Ìbàdàn. kí ni mo ṣe pè wọ́n ní bàbá. kí ni àwọn bàbá wa ṣe pè wọ́n ní bàbá. lọ́jọ́ orí ṣé wọ́n jù mí lọ. lọ́jọ́ orí ṣé wọ́n ju bàbá lọ ni. wọ́n jù mí lọ dáadáa. wọ́n ju bàbá wa lọ dáadáa. mi ò bùkún ọjọ́ orí mi o. bàbá ò bùkún ọjọ́ orí wọn. kò sí nínú àṣà mi. kò sí nínú àṣà. fẹ́ẹ̀nì kan bá sọ pé òun jù mí lọ tó bá ka ogun ẹ̀ ọlọ́run. tó bá ti kà á tó ń ju bàbá wa lọ tiẹ̀ nìyẹn problem tiẹ̀ nìyẹn. bó ti tó yẹn kọ́lọ́ ń bá wa tó bẹ́ẹ̀. bó ti tó yẹn tó ń ju bàbá wa kọ́lọ́ ń bá wa tó bẹ́ẹ̀ kó bá tó bẹ́ẹ̀ fún un. mi ì báyọ̀ du ọjọ́ orí. bàbá wa kì í báyọ̀ du ọjọ́ orí. àmọ́ má fojú kékeré wò mí o. àmọ́ má fojú kékeré wò bàbá wa. kì í ṣe ọmọ kékeré. bàbá kì í ṣe ọmọ kékeré. má jẹ́ kí fèsì mi yìí tàn ẹ́ jẹ. má jẹ́ kí fèsì bàbá wa kó tàn ẹ́ jẹ. àìkórùngbọ̀n sẹ́nu. àìkó irùngbọ̀n sẹ́nu. irùngbọ̀n mi wá funfun. tó wá funfun. kò ní ọmọ kékeré ni mí. kò ní ọmọ kékeré ni bàbá wa. téèyàn sì kórùngbọ̀n sẹ́nu kò sọ pé àgbàlagbà ni. téèyàn wá kórùngbọ̀n sẹ́nu kó tún funfun kò sọ pé àgbàlagbà ni. ọba bàbá tó bí mi. àwọn bàbá wọn làwọn bàbá tó bí àwọn bàbá Sheikh Adam. wọ́n ti wọ 70. wọ́n ti wọ 70. o tó máa rí funfun díẹ̀ díẹ̀. káwọn ta kó máa rí funfun díẹ̀ díẹ̀. nínú gbọ́n wọn. nínú gbọ́n wọn. mo sì mọ ìyá tó bí mi. àmọ́ ìyá tó bí àwọn bàbá wa. ìyá mi ń sọmọ kékeré o. ìyá bàbá wa kì í sọmọ kékeré. tó bá sì rí irun báyìí lórí wọn kò sí funfun bẹ́ẹ̀. tó o bá lóyún wọn báyìí kò sí funfun bẹ́ẹ̀. wọ́n sì sọmọ kékeré. mi ò sí fún wa. wọ́n ò dẹ̀ dá yẹ. ìyẹn bẹ́ẹ̀. ìyẹn bẹ́ẹ̀. Imam Ìbàdàn. Imam Ìbàdàn. bàbá ni wọ́n jẹ́ fún mi. bàbá ni wọ́n jẹ́ fún bàbá wa wọ́n di bàbá gbogbo wa náà. torí ìyá mi. ìyá tó bí àwọn bàbá wa Mudiru. Ìbàdàn ni. Ìbàdàn ni wọ́n. ó di mélòó. ó di mélòó. ó di méjì. ọ̀pọ̀lọpọ̀ máa ń pe Abẹ́òkúta ni wọ́n. ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé Abẹ́òkúta ni wọ́n. ibi tó mọ̀ọ́mọ̀ nìyẹn. ibi tó mọ̀ọ́mọ̀ nìyẹn. torí ìyá wọn. ìyá tó bí wọn. l'Abẹ́òkúta. l'Abẹ́òkúta. bàbá wọn. bàbá wọn. Ìbàdàn. Ìbàdàn. o tí ò yẹ ra yàrá yẹn. bàbá wa Ìmáàmù Ẹ̀gbá. bàbá wa Ìmáàmù Ẹ̀gbá. bàbá ni wọ́n jẹ́ fún mi náà. bàbá ni wọ́n jẹ́ fún bàbá wa.
bàbá wa Saad Bangbola. bàbá wa Saad Bangbola. ọmọ hayata. Àmín. ní pé èèyàn ó bàbá ó mú ọmọ kéwú dání bí bàbá ó mú ọmọ kéwú dání bàbá ṣe Adam yóò mú ọmọ kéwú dání. lọ sí Masari lọ sí Masari. 1940 1950 ní 1950 ní 1950. kò sí plane nígbà yẹn o kò sí plane nígbà náà. wọ́n ó rìn ní. wọ́n ó rìn ní. Imam Saad Bangbola yìí ni wọ́n mú dání. Imam Saad Bangbola yìí ni wọ́n mú dání. wọ́n wá pẹ́ lára bàbá. wọ́n wá pẹ́ lára bàbá. wọ́n ń jẹ́ ọmọ kéwú. wọ́n ń jẹ́ ọmọ kéwú. wọ́n tún ń jẹ́ dráìvà. wọ́n tún jẹ́ dráìfà. so gbogbo èmi mo mọ̀ wọ́n láti gbà tí mo ti wà ní kékeré báyìí ni mo ti mọ̀ wọ́n. láti kékeré ni bàbá wa ti mọ̀ wọ́n. tí mo mọ̀ wọ́n mọ̀ wípé mo bàbá ò kúrò lágége yìí bàbá ó kúrò ní Agége yìí. àwọn ni wọ́n wà wọ́n kúrò lágége àwọn ni wọ́n wọ bàbá wa Sheikh Adam kúrò ní Agége. nígbà kolobakoloba. nígbà kolobakoloba. so ìgbà yẹn títí wọ́n fi dé Sùúrùlérè tí wọ́n fi dé Sùúrùlérè yẹn méjì wọ́n fi dé Akínwọ́nmi àti bísù wọ́n wà ń bẹ̀. bàbá ló yọ̀ǹda wọn wípé wa máa lọ. bàbá Sheikh Adam ló wá yọ̀ǹda wọn pé wá máa wá lọ Abẹ́òkúta. lọ sí Abẹ́òkúta. ó jẹ imam. ó jẹ imam. tó ìyẹn ẹni tí mo tún kí ẹni tí bàbá wa tún kí. ni imam wa níjẹ̀bú. ó ní bàbá wa imam níjẹ̀bú Òde. wọ́n dúró ti rábìtà dáadáa. wọ́n dúró ti rábìtà dáadáa. ẹ tí mo tún fẹ́ fi kún ni ìmáàmù ní Ọ̀ṣun ìmáàmù Òṣogbo. ìmáàmù Òṣogbo. bàbá wa ní Màṣàun. bàbá wa ní Màṣàun bàbá kí yín dáadáa. Ọlọ́run kó bá mi kí wọn. Ọlọ́run bá wa kí wọn Musa ní Màṣàun. lẹ́yìn náà ni ìmáàmù Àkúrẹ́. lẹ́yìn náà ni ìmáàmù Àkúrẹ́. Abdulhakeem Ayayi Akorede. Abdulhakeem Yayi Akorede bàbá kí yín dáadáa. ẹ̀yin náà ló wá kan ìmáàmù Èkìtì. lẹ́yìn náà ló wá kan ìmáàmù Èkìtì. Ọlọ́run bá kó bá kí gbogbo wọn. Ọlọ́run bá wa kí gbogbo wọn. Àmín. so bẹ́ẹ̀ ni ìgbàgbé ìmáàmù Kòròdú ìmáàmù Kòròdú àti ìmáàmù Ẹ̀pẹ́. àti ìmáàmù Ẹ̀pẹ́. mo kí wọn púpọ̀. gbogbo wọn ni bàbá wa kí. Ọlọ́run kó bá mi kí wọn. Ọlọ́run bá wa kí wọn. torí wọ́n dúró. nítorí wọ́n dúró wọ́n ṣojú wọ́n ṣẹ̀yìn wọ́n ṣe dáadáa wọ́n finú dúró fọkàn dúró. Ọlọ́run kó bá kí wọn. Ọlọ́run kó kí wọn Ọlọ́run kó kún wọn kó sì wà pẹ̀lú wọn. àsìkò lọ mankaya. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. Subhanallah. اللسان ثقيلتان في الميزان عظيمتان إلى الرحمن سبحان الله سبحان الله. ربنا تقبل منا إنك
إنك أنت السميع العليم. آمين وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. آمين واهدنا ووفقنا إلى الحق وإلى طريق مستقيم. آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم